ṣe rí àwọn mọ́là tẹ́ ń wò tí wọ́n máa ń ní opó ní ọwọ́ yìí tó kó wọ́n máa ń gùn yìí ẹ má rò pé brand taship ni wọ́n ń lò ó ń ṣe gbogbo wọn ṣé ẹ mọ tí wọ́n ń lò ṣé fẹ́ jẹ́ ń sọ oògùn tí wọ́n ń lò fún yín tẹ́ bá dẹ̀ lò ó máa ṣiṣẹ́ tẹ́ bá lè jẹ́ nǹkan tó easy ni yín tẹ̀ tí ẹ̀ fojú sí tẹ́ ẹ̀ fọkàn sí ó ní ṣé ẹ mọ potato as in potato ànàmọ́ ẹ mọ̀ pé nílùú òkè wọ́n máa ń pè lálọ́ ànàmọ́ but potato lédè Yorùbá ẹ ní blend ẹ o ẹ ní ẹ máa ha ìpò ara ẹ kí ni ẹ kàn máa ṣe kẹ́kàn máa kàn jẹ kẹ́kàn máa jẹ wàláàyè ìṣọwọ́ tí oko yín fi máa nà lójoojúmọ́ yóò dẹ̀ tún máa gùn yóò tíìkì. Yes, ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi Hajia on point by 2 ṣe wà lẹ́ni alhamdulillahi rabbil alamin a kò múra àwẹ̀ ó bá wa láyọ̀ àtàlàáfíà. Ẹ̀yin tèmi ṣe rí tọ́pìkì yìí ṣe rí ọ̀rọ̀ yìí kì í ṣe priority mi but mo need láti wá sọ tí mo bá ní kí n filẹ̀ till after 30 days ó ṣe é ṣe káwọn kan kí wọ́n ti ṣera wọn léṣe ó mo fi ní kí n wá ṣe ẹ̀yin tí tèmi with me today ẹ gbọ́ ohun àwọn Haúsá méjì tí wọ́n wá confam ṣé lóòótọ́ ni àbírọ́ ẹ máa gbọ́ kó tó di pé ẹ̀yin kan ẹ wàá bẹ̀rẹ̀ sí ní kó jẹ bẹ́ẹ̀ meanwhile mi ò fẹ́ kó wò dáàrin kan kó pa mo fẹ́ share ní tips mo fẹ́ share rẹ ní confam tips tó máa ń jẹ́ kí kìmí ọkùnrin tóbi it's not my priority ṣóyé yín àwọn ọkùnrin responsible wọ́n ti mọ bí wọ́n ṣe ń lo nǹkan wọn no matter the size mo ti sọ níjọ̀wọ́ fún yín lórí one of my video tí mo mú tape dání mo láwọn kan gan ní láwọn ò mọ̀ lò ẹ̀ẹ́dẹ̀ láwọn tó ní kékeré wọ́n dẹ̀ mọ̀ lò ẹ má ṣì mí gbọ́ o à ń fún àwọn èèyàn ní apps tó jẹ́ pé wọ́n dẹ̀ ń confirm pé Hajia ó máa help wọn tóbi sí i èmi máa ń sọ kinní kan fún wọn màá ní nǹkan tọ́lọ́run ò fún ẹ Hajia ò fún ẹ o size ẹ náà ni deficiency ó lè jẹ́ láti kékeré rẹ wá òun là wá tọ́jú fún ẹ ló jẹ́ kó jáde sí i size ẹ ni it takes 4 to tango mọ́mí ẹ ó ní ìyá ó ní bàbá chromosome wọn tó yá tó fún ẹ ńkọ́ dádì ẹ ó ní ìyá ó ní bàbá chromosome tiwọn tó yá tó fún ẹ ńkọ́ gbogbo yẹn náà ló wà ní consideration tí wọ́n fi ṣe kíni tó fi ní nǹkan ńlá àbí tó fi ní nǹkan kékeré ẹ má jẹ́ kí wọ́n mọ̀ pa ajá lọ́bọ fún yín ẹ wise up ó máa ń dùn mí màá rí àwọn kan ní orí social media yìí àwọn kan dẹ̀ máa fall fún what's wrong with you you understand yes but lórí èyí tí mo sọ yìí mi ò ní kó mọ́ lọ try o lọ try rẹ̀ at least tó bá try rẹ̀ wọ́n náà wá fi ṣàpẹẹrẹ fáwọn èèyàn lọ try rẹ̀ you understand fún ìwọ tó bá fẹ́ try orúkọ tá à ń pè wàá gbọ́ nínú one of my video orúkọ tá à ń pè sweet potato àbí ànàmọ́ wàá gbọ́ nínú fídíò yìí ṣé rí arábìnrin yìí ẹ rí i pé kò sí ní ọwọ́ north tó bá jẹ́ pé ó wà ní north ni ó máa mọ orúkọ tá à ń pè ànàmọ́ then arábìnrin yìí yes from the story ó fi show pé ó encounter Haúsá tí Ọlọ́run jogún nǹkan ńlá fún Haúsá yẹn ló tẹ sí pẹlẹbẹ ló sọ fún pé ànàmọ́ kán mọ jànàmọ́ rọ̀ bí ẹran you cannot even eat enough you can't eat enough mélòó ló fẹ́ jẹ nínú ànàmọ́ raw even èyí tí wọ́n sè gan mélòó ló fẹ́ jẹ tó bá ṣe pé a fi ọbẹ̀ gbé lárugẹ do you understand but all with this mi ò discourage yín ẹ máa gbọ́rọ̀ àwọn Haúsá ẹ̀dẹ̀ máa mọ orúkọ tá à ń pe ànàmọ́ ní Haúsá màá tún wá fún yín ní tips màá fún yín ní tips tí àwọn Haúsá tẹ́ fi pé wọ́n ní kìmí ńlá tips tí wọ́n ní lọ́wọ́ tí wọ́n tẹ́ fi rò pé wọ́n ní ìkìmí ńlá do you understand okay màá sọ màá ṣe wá play voice wọn ẹ jẹ́ kí n sọ secret yẹn kí tó wá play voice wọn ṣé rí ọ̀rọ̀ yẹn pé ànàmọ́ nǹkan mọ̀ kan jẹ ní rọ̀ bí ẹran ló ń jẹ́ kí nǹkan ọmọkùnrin tóbi sí àbí kó ní láàsì àbí kó fẹ̀sì àbí kó ṣiṣẹ́ dáadáa irọ́ ni irọ́ wọ́n ti gbàgbé pé àwa kan wà ní ilẹ̀ àwọn Haúsá tá a mọ front back and center you understand me bàbá ńlá àárọ̀ ni ẹ̀yin kan lè sọ wípé Hajia àbí mi àfẹ́ kí wọ́n já sí òun náà mo ti sọ yìí èmi gan lè bẹ́ẹ̀ chátẹ̀ rẹ̀ wá kó mọ jẹ́ bí ẹran do you understand so irọ́ ni wọ́n tẹ obìnrin yẹn sí pẹlẹbẹ ni Ọlọ́run jogún ìkìmí ńlá fún encounter rẹ̀ yẹn òun ló wá parọ́ fún do you understand
ṣóyé yín àwọn Haúsá ayé jọ̀hún tí wọ́n wá láti Niger, Sokoto, Kebbi, Gusau ayé jọ̀hún that is to say wọ́n ti bọ́ sí classes of àgbàlagbà ń sìn àwọn ni wọ́n ní kìmí ńláńlá ó dẹ̀ ní reason gbogbo nǹkan táwọn Haúsá ayé jọ̀hún yẹn tí wọ́n ní kìmí ńláńlá tí wọ́n ń ṣe àwọn ọmọ wọn ò ṣe mọ́ o àwọn ọmọ wọn ṣúgà àti báyé wọn jẹ́ àti seasoning kí ọbẹ̀ dùn ọbẹ̀ ó dùn bíi ṣúgà ni ó ti gbàgbára wọn lọ́wọ́ wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn gan àfàwọn tó ń mu gárgájíá ni iṣẹ́ àgbo tá à ń sọ yìí àfàwọn tó ń mu gárgájíá ni wọ́n ti rọ́nà àbáyọ jẹ̀dí ó ń disturb wọn ó ti gba nǹkan ọmọkùnrin lọ lọ́wọ́ wọn tí ọkùnrin bá ti lè lo ṣúgà jù nǹkan ọmọkùnrin ọmọ lọ́kọ̀ṣe ni ọmọ twist ni so irọ́ funfun báláú ànàmọ́ versus irọ́ ni nǹkan tí àwọn Haúsá ayé jọ̀hún yẹn máa ń ṣe òun ni pé ó ní nǹkan tá a máa ń pè ní yájì káyán yájì yìí wọ́n máa ń mì sẹ̀mú mi ń gbóná wọ́n fi ń ṣe tíì àwọn tí ayé jọ̀hún tó máa wá láti Nàìjíríà àwọn pẹ́tẹ́lẹ̀ àwọn Nàìjíríà yẹn àwọn náà máa ṣe tíì ní Nàìjíríà àwọn ni wọ́n fi kíní yẹn sínú tíì so ó máa fún wọn ní blood flow ó máa help wọn dáadáa wọ́n á fẹ́ mu tíì wọ́n á fi sí kò í ṣe ṣúgà wọ́n á fẹ́ mu ògì wọ́n á fi sí kì í ṣe ṣúgà wọ́n á sì lo mílìkì wọ́n á fẹ́ jẹun gan kókó káyáyájì yẹn wà ńbẹ̀ so again nǹkan tí wọ́n tún máa ń ṣe òun ni pé wọ́n máa ń fọwọ́ scroll ẹ̀ wọ́n máa ń ẹ bá rí normal Haúsá tẹ́lẹ̀ lé àìsè sáwọn ayé ìsìn wọn ṣe mọ́ wàá rí wọn tó bá ń tọ̀ tó bá ń tàǹbà wọ́n á fọwọ́ yẹn wọ́ síwájú láti ibi tí nǹkan ọmọkùnrin ti bẹ̀rẹ̀ níbi balls wọ́n á fi wọ́ síbi etí rẹ̀ kì í ṣe púpọ̀ náà níwọ̀nba ni wọ́n á ṣe wọ́n máa ń sábà ṣe at least ẹ mọ iye ìgbà tí wọ́n tọ̀ pàdé ẹ mọ iye ìgbà tí wọ́n ṣe nìyẹn gbogbo àwọn kìíní yẹn àwọn ọmọ wọn kì í ṣe mọ́ òun ló fà á tó jẹ́ pé àwọn ọmọ wọn náà àwọn náà wà nǹkan abẹ́ wọn ò rí then àwọn junks wọ́n máa ń jẹ junks wọ́n èyí tí ó ń jẹ gidi kán mọ̀ lọ jẹ́ Mr. Beast wọ́n mọ̀ jẹ àwọn mẹ̀nẹ̀mẹ̀nẹ̀mẹ̀nẹ̀ ó wà lára nǹkan tó kó bá wọn ìwọ tó bá fẹ́ ní kìmí lánàá mójútó nǹkan tó ń jẹ so that size tọ́lọ́run bá tiẹ̀ jogún fún ẹ á lè padà wá bá ẹ àwọn nǹkan tí wọ́n máa ń ṣe nìyẹn wọ́n máa ń lo gárgájá oríṣiríṣi náà wọ́n fi ra wọn ṣeré ẹ̀ rí i pé wọ́n lo mọ́gàn ní basel wọ́n lo mọ́gàn ní sẹ́yìn kò sí nǹkan tí wọ́n lò ó dẹ̀ mú wọn jáde dáadáa ní àwọn tó já sínú wọn àwọn tó já sí àwọn tó mọ̀ pé yes ní káwọn náà bí ọ̀nà àwọn Yorùbá wa àwọn tí mo fẹ́ showcase voice wọn fún yín nísìn àwọn onígárgájá ni wọ́n àwọn oníṣẹ́ àgbo bíi ti Yorùbá yes àgbo là ń pè ní gárgájá so ẹ má deceive ara yín kó tó kó nǹkan tó yẹ kó jẹ kó tó kó jẹ meanwhile o lè try o ànàmọ́ irú ṣe bẹ́ẹ̀ lánàmọ́ níwájú mi irú ànàmọ́ tó wà nílẹ̀ tiwa lélẹ̀ ní Haúsá basically I've spent all my years ní ilẹ̀ Haúsá èèyàn kan wá lè pe ajá lọ́bọ̀ fún mi kémi bá irú story yẹn fún gbogbo ẹ̀yin tẹ́ ń ti gbogbo fídíò yẹn sí mi irọ́ ni àmọ́ o lè try rẹ̀ kó wá fún wa lábọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ àwọn people yìí náà. Wa alaikum salam Hajiya ya gida ya rana gaskiya Hajiya ban sani ba ban kuma taba ji ba maganan gaskiya wallahi ban sani ba to nagode ẹ tún gbọ́ tẹ̀lómi eléyìí ó ṣiṣẹ́ dankali yes dankali là ń pè ní sweet potato ànàmọ́ dankali là ń pè ní ilẹ̀ Haúsá fún wọn tó bá fẹ́ gbádà rẹ̀ bí tẹran yes you are free to. wa ta bismillahir rahmanir rahim sunana Muhammadu Kamilu. Nagode Kamilu. Lallai ni mutumin Kano ne kuma na girma a Kano na yi wayo a Kano akalla dai na kai kamar shekara 22 haka a Kano sannan kuma a nan Mina ina da shekara akalla dai 8 years yanzu a nan Mina amma a Kaduna ban zauna a Kaduna ba amma lallai sai kuma batun tambayan da ake na batun shi dankali lallai na san dankali tun ma ban ma da wayo don mu kusan shine ma kusan barin ce ma shine kusan business din mu ma da mu a can to amma gaskiyar lamari ban taba je an ce min gashi yana yin magani da ya shafi enlargement na maza ba ko wani abu mai kama da haka lallai bai yin wannan magani na enlargement na maza gaskiyar magana sannan kuma ai ga ita hajiya nan a sai maganin hajiya tunda shi na gargajiya ne nagode wọ́n bá mi polówó èmi gan lè polówó fún ara mi ó ṣe nagode sanjiwa nagode ó tún bá mi polówó ọ̀rọ̀ lẹ́gbọ̀n yẹn so ẹ̀yin tèmi irọ́ funfun ni do you understand nítorí pé ẹ̀yin ọkùnrin nǹkan tó sọnù ẹ̀ mọ̀ wá káàkiri òun náà ló jẹ́ kán mọ̀ taru kán ní ànàmọ́ sokòǹbòlà ńlá abba please come off it ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ ẹ̀ tètè mi program ó sì tẹ̀síwájú even during the fasting
but most of my video ó máa jẹ́ èyí tí mo share wá tó máa ṣe wá láǹfààní lórí àwẹ̀ lórí Ramadan. Thank you for always watching me. Bye for now.